wàhálà yìí wá pọ̀ àbá kéwú gidi lọ́dọ̀ àwọn àfáà mọ́ àtọmọdé àtàgbà àgbákò ara wọn ni wọ́n ń sọ wọn apẹ́ nìkan jẹgi pẹ́nìkan bá jẹgi kí wàhálà yín ìwọ náà jẹrìn àbájá wa yẹ bí ọba rí bẹ́ẹ̀ ni kí ni láwọn ànàmọ́ kàtà lílé ìbá bukéwú jẹ àfáà yìí láwọn ànàmọ́ kàtà ó sì lọ́mọ́ kà náà lọ́dún yìí lílé ìbá dátì kí ibùlà tún tí ẹ ò ní tàbí àwọn àfáà social media akọ̀nfà iná ká kíbùlà tún lè rí fáání akọ̀nfà iná ká kíbùlà tún lè rí fáání pé ìpọ́rọ̀ mọ́kà tí wọ́n ń sọ yìí àfáà níbi èèyàn bá débẹ̀ tó kírun tí ò yójú sí kíbùlà àbí yójú sí kàábà wọ́n ní ìjọsìn ò tí ìpèsè ń parọ́ ni ẹ wàá rí gàgà ẹsẹ̀ kan kéwù ìtú ẹ wá ń dùn akọ̀nfà iná ká kíbùlà tún lè rí fáání ẹ̀yà àfáà ẹ ṣe pẹ̀lẹ́ ẹ lọ ń farabalẹ̀ gáfárà dán alàjì ìmànà àtọmọdé àtàgbà yín mò ń bá wí wọn yẹ nìkan lẹ̀ láwọn àna mọ̀ káàtà mọ̀ farabalẹ̀ ń tiẹ̀ bàbá ń sọ ti ń dunni lọ́wọ́ àìjá nọ́ọ̀sì ẹ̀ wá já àfa ádámọ̀ bàbá lágbàjì oníwàásí àgbáyé ẹ̀ já wọn òkú ọ̀run ó sinmi tí n bá tún gbọ́ wàhálà láàrin ẹ̀yin àfa yìí ẹ̀ ṣẹ̀wọ̀n.